ta ló lọmọ owó ẹ. àti mi ìwé lọmọ. kí lorúkọ àǹtí ẹ. ẹ yá pè kó máa bọ̀ olójọ́ mọ gbé. ẹ pé nọ́mbà ẹ̀ náà. ó ní nọ́mbà tiẹ̀. nọ́mbà yẹn ń kọ́. ọmọ kedere ni o lè sọ̀rọ̀ yìí o ti kó sáwọ́. ẹjọ wọ́n pariwo ọkọ mi àyè. ó yá nọ́mbà ta ló mọ̀. ta ló lè pè. àwọn ọ̀rẹ́ wo ló wọ nọ́mbà ẹ̀ ọmọ nọ́mbà ọ̀rẹ́ ẹ̀ ọmọ nọ́mbà àbá ẹ̀ sí ẹ̀ kankan. kí lorúkọ ọmọ yìí kí lorúkọ ẹ. jacob bá torúkọ tí wọ́n wọ́ọ̀kì fún nìyẹn. sorúkọ tí yẹn ń pè nìyẹn. kọ́lá pọ́ọ̀sì ẹ̀ tọ̀bá bá tiẹ̀ bá rí ẹ lórí afẹ́fẹ́ àǹtí awọ ẹ̀kọ́. gbọ́dọ̀ tí ń gbọ́mọ ìbọ̀. àti ọjà ọjà tókì gbọ́dọ̀ ń jẹ́ bẹ́ẹ̀. ọjà mọ́tò ọjà mi. mo ló ń jọjà tókì. ọjà tókì. ìtókò ṣé tókò ló ti ń bọ̀. tókò lè pàbó. ọjà ló jẹ́ tókò mi ọjà tókì ló pè ó ṣe kò ní. ẹjọ ẹ má dúró báyìí ẹjọ ẹ kọ́ mi. ó yá níbọ̀dì ẹ̀ fún ká. eléyìí ó dà pé eléyìí jọmọ gbé ni o jọmọ gbé ni o. àbí ká rí ọmọdé kó tó kó mi. ọmọ àǹtí ẹ ni kí ló máa ń fún jẹ ó fún ní kankan jẹ. ìyàwó ló ti dágbé lọ́dọ̀ àti ẹ̀. àti wọn gbé wọn mú lódò balẹ̀ ní pé máa kí àwọn. nbọ ilé àǹtí ẹ yẹn. ẹ gbà sílẹ̀ máa mú débẹ̀. nbọ ní ilé àǹtí ẹ. àǹtí ẹ máa wá pàdé ọjà tókò ilé ẹja tókò. ọjà tókò. ọjà bo. ọjà tókò. ṣé tókò léyìí. yóò afárá lò. àbí. ọmọ ìlú ṣẹ̀wọ̀n. eléyìí jọmọ gbé ni. ẹgbẹ́ jọmọ gbé o. bá dẹ̀sẹ̀ ẹgbẹ́ jọmọ gbé o. tó bá dára tán á ṣàlàyé. ètò ìjẹ́wọ́ ibo ló bá ń gbé lọ báyìí ibo ló ń gbé lọ báyìí sí ibo ló ń gbọ́mọ ìlọ ń sìn báyìí ibo ló ń gbé lọ báyìí. àwọn ọmọ alẹ́ mi mọ̀ ń gbé lọ. máa lé ẹgbẹ́ ní wà nílẹ̀ wà. àwọn gbélé kò bàmọ́ra ni. oníbo eléyìí ó jọmọ gbé ni ó jọmọ gbé ni o mo rò pé lórí burúkú ni ẹ. ó jọmọ gbé ìyá ọmọ yìí kọ́ ìyá ọmọ yìí kọ́. ọmọ àti mi lè mo ló ti ń gbọ́mọ yẹn bọ̀. àti ọjà tó kí mi tún gbọ́. nọ́mbà tiẹ̀ ń kọ́. mo nọ́mbà tí mi ní fóònù. ó mọ nọ́mbà tiẹ̀ lórí wa gbọ́mọ lọ́mọ kiri ó máa jẹ́ wọ́n sìn. bí báwọn sọ̀rọ̀ bí ọ̀dọ́ ìyanu ṣẹlẹ̀ a máa sọ kí báwa sọ̀rọ̀ a ní bí akú warapa níwájú akú yẹnyẹn. sọmi dàbà alásàlá tó àdúgbò rẹ àní wàhálì ni mí etí ẹ̀jẹ̀ ni wàhálì wòólì prophet ẹni tí ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó bá ń tọ́ sọ́nà ní ẹ̀ka tí àkín tó ṣe wá sí wọ́n gbé wá ní màláìka jùbí ní ń gbé wá wọn ò dẹ̀ bí dá kó má gbé wá nígbà tí ìrìnàjò sípò wàhálì mo bára mi bẹ̀ ni a bí mi sínú ẹ̀ ni ẹni tí ń darí màláìka òfin wé ẹni tí ń darí ewé àtẹ̀kù. ìdájọ́ rẹ di ìrọ̀lẹ́ kó tó di ìrọ̀lẹ́ yẹn níbi tó fi bílíọ̀nù agbára tí ń sàn nínú omi yẹn kó máa sàn wá. ìgbà tí sọ́nà ń parí ọ́ mo mú bílíọ̀nù ọmọbìnrin jáde ẹ má súnmọ́ jù yóò sí ọ bí àlá ńgbà tí ẹ̀jẹ̀ máa ń sàn. ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu واشهد ان محمد رسول الله 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 epo nínú omi ti wá omi ẹ ní ìsìnkú pa ọ́ fún mi ní mìíràn kúwọ́tà ìwọ tó wá sáyé omi náà ní fi pa ọ́ kó o lè mọ̀ pé omi ju omi lọ omi ṣe kìnìún water pass water omi ju kìnìún lọ omi jọ inú omi tó lòun ti wá omi náà ní ìfìsè pupa water pass water fún mi ní power miracle water kan bẹ̀rẹ̀ ẹ̀sà ẹ̀ ti pè ní power ó pariwo kí ló dé ó pariwo so fẹ́ omi yẹn ó fún mi poison kí ló fún mi kí ni ó fún mi poison ni pariwo omi tí màá mu ló ń pè poison nígbà wọn máa pe omi yẹn mọ́kàn ni kò sáìsàn tó kàn tí ò ní písìsì ẹ̀ kò sógun ayé tó kàn tí ò ní gà tí ò ní tẹríba o sì jọdẹ ń fún ọ lómi páwà ìmú díẹ̀
jẹ́ fún ní power miracle water mi gbọ́ kí má sọ kí ni kí ló ń bẹ̀ ń bẹ̀ kí wọ́n fẹ́ kó kàn ọ́ poison ni poison bò ó kí ni omi power miracle water ń ṣe fẹ́yìn ẹ̀mí ó tẹ̀ fi fẹ́ kó kàn yín lára ohunkóhun tá a fi dípò kò bí yóò bímọ. Clear. Inú rẹ̀ kò gba agbára. Ògbàrá kan ti. Bó o bá ṣe nǹkan oṣù àmọ́ lóbìnrin. Zẹ̀kìtìmẹ̀ ti la ṣáàlìkiri àti wọn lágẹ̀rẹ́ bí. Nǹkan oṣù ẹ tó wáyé náà fi mọ̀ ọ́ lóbìnrin. Lóòrùn àlànà rí. Yẹ̀dìlá ni lórí báyà ṣá. Èyí jẹ́ àmì ẹ̀ lọ́rọ̀ ẹ̀ pẹ̀sí mi. Allahu Adamu la ilaha illallah. Kí píríọ̀dù yẹn bẹ̀rẹ̀ sí ní pọ̀. Allahu la ilaha illallah. Píríọ̀dù yẹn máa jábọ̀. Allahu la ilaha illallah. Máàbọ̀. Allahu Musa la ilaha illallah. Máàbọ̀. Allahu Isa la ilaha illallah. Máàbọ̀. Allahu Mashadi. Máàbọ̀. La ilaha illallah. Sáyà. Allahu Muyaminu. La ilaha illallah. Allahu Ẹniọ̀fẹ́. La ilaha illallah. Allahu Wàmínú. La ilaha illallah. محمد رسول الله صلى الله عليه وسلم لا اله الا الله لا اله الا الله الله اكبر لا اله الا الله الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر yes nígbà iná jọ mo sọ àṣẹkalẹ̀ sí inú yẹn. Yes, clear. Mo lànà fún nǹkan oṣù rẹ̀ kó máa gbọ̀ wáyé kó fẹ́. Mo lànà fún ilé ọmọ rẹ̀ kó gba orí ọmọ dúró. Agbára Ọlọ́run tí ó ṣiṣẹ́ ìyanu bẹ́ẹ̀ kó wọ inú rẹ̀ lọ. Ìjà Muhammadu Rasulullah. Lónìí nígbà tí wọ́n fi dìrọ̀ lẹ́tà bẹ̀rẹ̀ program kọ́ wá dúpẹ́ píríọ̀dù mo ti wá. Mo bá ìwé ní ìsáwúrú ìwé lórúkọ Ìsá. Mi ò pa ọ́ padà sí bí o ti wá ní. Ikú obìnrin yí ẹ̀ lónìí, ó yí ẹ̀ lọ́la, ó yí ẹ̀ lọ́dún yìí, ó yí ẹ̀ títí ayérayé. Mo rà á padà pẹ̀lú omi ìyè tó tọ́ nínú ìmọ́lẹ̀ Muhammad. Ìjọ ní ẹni láti wí kó tó gbàgbọ́ lórí lọ. Ẹ ń gbọ́ kí ló dé tí mo fi ṣe kíni? Kí ló dé? Omi fún tọ́fù méjì sàkóso fún mi sàkóso. Ó wá sọkùnrin kí obìnrin kẹ́ kí ló tún kù tí wà ní ayé? Kí ló tún kù? Ó ti wá fi àmì sí ọ lára. Ìwọ fẹ́ ni pé kò ṣàgbára fún ọmọ. Nǹkan tó nǹkan lọ tẹ̀lé kọ́tà wàdàkọ́ tá gbára Ọlọ́run tó la yàtọ̀ mi. Mo ti rán omi sí omi torí pé omi a máa tẹ̀lé bá fún omi torí pé omi jọra mi lọ́nà wáyé. Wọn ò bí ọ̀sàdá lẹ́gbẹ̀ẹ́ òkun. Bẹ́ẹ̀ ni bí òkun bá ti ń búra múra mi, wọn ò bí omi adágún kadà kó dún. Mo fi agbára àti àṣẹ tí ń gbé lára mi. Mo fi mú kí píríọ̀dù obìnrin yìí wá lónìí. Nísinsìnyí, mo pe píríọ̀dù ẹ̀ jáde. Gbogbo tẹ́ ẹ ti fún jẹ ìbálòpọ̀ ọkọ ọ̀run ní oúnjẹ ojú oorun ní bẹ̀rẹ̀ sí ní bí. Mo pè é jáde wá. Ó yá, máa tú sílẹ̀. 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 Bọ́sẹ̀ ń gbàdúrà yẹn mo expect kí wọ́n náà máa gbàdúrà. Òun ní tú sílẹ̀ ni wọ́n náà máa bẹ́ lọ́n ti ẹ̀ lórí ìjókòó. Máa tú sílẹ̀. Mo gbàdúrà. Olúwa tú mi sílẹ̀. Gẹ́gẹ́ bí arábìnrin ṣe rí tú sílẹ̀. Ayọ̀ mi tá a ti bèrè mọ́. Bí ara mi. Olúwa tú mi sílẹ̀. Má gbàdúrà tiẹ̀. Olúwa ṣe. Màá fún omi yẹn jáde sáré everybody nísìnyí. Olúwa tú mi sílẹ̀. Gbogbo yín pátá ní agbára yìí ó lè wọnú yín lọ. Ọwọ́ láṣẹ tí ń kọjá lọ́wọ́lọ́wọ́ yìí. A ti tú ilé ìṣẹ̀lẹ̀ báyìí. Fi tú mi sílẹ̀. Yes. Olúwa tú mi sílẹ̀. Ọlọ́run pàwọ́.
Jẹ́ báwọn tó kú ṣe rí ṣàmì àti ìyanu ayé wọn. Omi kan tọ́ ò tẹ́tí bá ìsàlẹ̀ omi lọ. Omi kan tọ́ jẹ́ rí ṣàmì àti ìyanu kò ti wá. Mo rẹ̀ ti rán ọ padà láti padà sí ibi tó ti wá. Pírọ̀dù ẹ̀ tó gbà tẹ́lẹ̀ kò dá padà. Ògùn ẹ̀ tó gbà lọ kò dá padà. Gbogbo tó ti fi ṣe lára tí òfin lóyún ní. Mo bá a jẹ́. Ṣé agbára ìmọ̀lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. Omi kan tọ́ ò. Mo ń bọ̀ wá parí iṣẹ́ rẹ̀ nírọ̀lẹ́ ṣùgbọ́n gbogbo tó ti bàjẹ́ láyé rẹ̀ mo tún ṣe láàárọ̀ yìí. Wọ́n dàbọ̀. Lọ sórí ìrànlọ́wọ́ rẹ̀. Ẹni tó ti lè rí. Káwọ́ méjèèjì sókè. Káwọ́ méjèèjì sókè. Sọ pé Olúwa. Ó bó sókè dáadáa. Ẹ jẹ́ ẹsẹ̀ kí yọ. Olúwa. Ó wí dáadáa. Ó wí bí mo ṣe fẹ́ kó wí. Ó pariwo bí mo ṣe fẹ́ kó pariwo. Bí omi yóò ṣe máa kàn mí lára. Bí omi yóò ṣe máa kàn mí lára. Ó wí dáadáa ni. Bí omi yóò ṣe máa kàn mí lára. Gbogbo májẹ̀mú tí mo wà níbẹ̀. Gbogbo májẹ̀mú tí mo wà níbẹ̀. Tí mo mà bí tí mi ò mọ̀. Tí mo mà bí tí mi ò mọ̀. Fi ọwọ́ agbára rẹ̀ ká kúrò. Fi ọwọ́ agbára rẹ̀ ká kúrò. Ó wí dáadáa ni. Ó wí dáadáa ni. Fi ọwọ́ agbára rẹ̀ ká kúrò. Ó wí dáadáa ni. Fi ọwọ́ agbára rẹ̀ ká kúrò. Ó wí dáadáa ni. Fi ọwọ́ agbára rẹ̀ ká kúrò. Ó yẹ máa sọ tó fẹ́ kó mi yẹn ṣe. Tó bá ti ń kà mí lára, ṣàǹkárí wọ̀ kó dópin láyé mi. Kí ṣe ṣàǹkárí wọ̀ ń bàjẹ́ lórí mi. Lórí ọmọ, lórí ọkọ, lórí iṣẹ́. Alágbára yà mí sí mímọ́ tọmọtọmọ. Má ṣe jẹ́ kí n fi ìdè òṣù lo ayé mi mọ́. Àmín. Kọ́ fún àyàkùn. Àmín. Amina kún fàyàbọ̀n. Mo ní anointing tó wà special sí bíbá yìí. Anointing tó ń lọ fún Ember month. Àjàgà yóò jà. Bí mo ṣe bá program ìṣẹ́yìn, Daily Ògo ti testimony ń wáyé lójú ẹsẹ̀. Instantly. Bẹ́ẹ̀ náà màá ṣe ṣe bí náà. Wá! Ó ní anointing tí màá lò nígbà àárọ̀. Ó ní anointing tí màá lò ní ìgbà alẹ́. Ìpele program kejì ó bẹ̀rẹ̀ ní aago 6 ìrọ̀lẹ́ sí 9 alẹ́. 6 to 9 sharp. Alájẹ ẹjọ káwé bẹ́ẹ̀. Tí bá ti rí orí yìí jókòó, aláìmọ̀ bẹ̀rẹ̀. Mo fọlọ́ ń búra. 6 ìrọ̀lẹ́ program kejì ó bẹ̀rẹ̀. 9 o'clock mo búra èmi kìíní burúkú yóò fi máa kiri. Kó gbalẹ̀ ọkọ rẹ lọ. Kí ni wọ́n lọ́wọ́? Lọ́kọ̀ tètè yóò dà fún ọ ní wọlé. Sọ́kọ́dí anointing tí màá lò fún ọ nísìnyí, wọn là ń pè ní Ember anointing. Ẹ̀sà ṣákìlà wa ẹ̀sọ́ Yorùbá. Anointing tá à ń lò nínú oṣù bàbàbà. Tí ibi kì í fi bani, ṣùgbọ́n tí ire máa fi ń bani. A sọ fún Ọlọ́run. Olúwa jẹ́ kí àjàgà yé. Olúwa jẹ́ kí àjàgà yé mi ó já. Nípasẹ̀ ìfàmì òróró yàn rẹ̀. Nípasẹ̀ ìfàmì òróró yàn rẹ̀. Ó wí dáadáa ni. Olúwa jẹ́ kí àjàgà yé mi ó já. Nípasẹ̀ ìfàmì òróró yàn rẹ̀. Wí lẹ́ẹ̀kan sí. Olúwa jẹ́ kí àjàgà yé mi ó já. Nípasẹ̀ ìfàmì òróró yàn rẹ̀. Wí lẹ́ẹ̀kan sí. Olúwa jẹ́ kí àjàgà yé mi ó já. Nípasẹ̀ ìfàmì òróró yàn rẹ̀. Sọ fún ṣẹbẹ́ lẹ́ẹ̀mẹ́ta. Ó ṣẹbẹ́, ó ṣẹbẹ́, ó ṣẹbẹ́. Bí mo ṣe ṣe ní ìṣẹ̀yìn máa ṣe ṣe. Mo fi tó bí Ọlọ́run gbóra. Instant testimony bẹ́ẹ̀ wáyé. Online. Instant. Àwọn parí program tán, wọ́n sì lọ́wọ́ ra sìmẹ́ntì wa. Online. Wọ́n ní kí ló dé ó ní àdó àárọ̀ yẹn, ó bá kádàrá òun dọ́gba, ọ̀nà sí òwúrò. Ẹ̀yin kan wà náà, ẹ̀bẹ̀ rí pínlẹ̀ wọ́n sì wà fífẹ̀ ni. Ọ̀làjì ẹ̀ ti di bẹ́ẹ̀ nígbà yín jà. Ẹ̀yin tí mo ti ẹ̀ bẹ́yìn jà gidi tó ṣó. Ìkan ni wọ́n ti jẹun náà láti 2019, wọ́n sanwó òun lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ má ṣẹ̀ṣẹ̀ kan lẹ́sẹ̀ kàtà mọ́, mo mú yín kókó jù bá ń lọ. Gbọ́n mọ̀ pé nígbà táwọn ọ̀dọ́ yín ti wá ẹ̀yìn rẹ̀ wà wọ́n. Fẹ́ kí ẹ dé virgin land wọn. 4+ ló wà ń bẹ̀. Pàwà! Ayé ṣàkíni ìyá wa. Ntẹ́ẹ̀fì ṣe ìyá kọ́lọ̀ díẹ̀ lẹ̀.
àbí alájí sọlọ́lẹ̀ àdúrà kan nìyẹn òkú ní yàrá yà wọn ohun tẹ́ fi jẹ́ ìyàrá yà ní ti ìbùkún owó kúdíkúdí kó ló ń darí ẹ̀kú gbogbo yìí. ó yá ìjọ parí program 1,000 naira rẹ láì yọ ẹnikẹ́ni lẹ̀ wọ́n gba ẹ̀mbà month ọwọ́ kìíní máa fi sí wà á tilẹ̀kùn ibi oṣù yìí máa fi sọ́wọ́ kejì wà á dẹ̀ sílẹ̀kùn ìrè àánú ti bẹ̀rẹ̀ nínú oṣù pápápá ẹ̀sáré wá síwájú mi ń bì yìí orin tẹ́wọ̀n bá ń kọ́ ni pé jẹ́ kó rí ọ̀fẹ́ kó sọ̀rọ̀ láyé mi kágbára ẹnì ọ̀rẹ́ kọ́kúrẹ́ ẹ máa gbàgbọ́ jẹ́ kó rí ọ̀fẹ́ kó sọ̀rọ̀ láyé mi kágbára ń gbé mi ga láyé mi.